bọ̀ Ṣèyí Tinubu ní titi ẹ̀ lára títú Ṣèyí Tinubu gangan wà ńbẹ̀ nítorí òun gangan ní lọ́wọ́ ó dìsẹ́rù. Baraka Agba Osere ó fọgbà yẹn gan o látàrí bẹ́ẹ̀ ṣe ń ṣèjọba lórílẹ̀‐èdè Nàìjíríà pàápàá jùlọ ntójú mẹ̀kúnnù ń rí lábẹ́ ìjọba Bọ́lá Ahmed Tinubu. Kódà pẹ̀tẹ̀pẹ̀tẹ̀ lọ̀rọ̀ yìí ó ta balẹ̀ ó ta boko ẹ̀yin èèyàn kí ni Baraka Agba Osere eléré orí ìtàgé sọ ẹ súnmọ́ bí ẹ wá gbọ́ ẹ wá nǹkan fìdílé nǹkan tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ yẹn rè tẹ́ bá ìkànnì pàdé ẹ tẹ subscribe button yín kẹ́yìn náà kẹ́ lè mọ jàǹfààní lóòrèkóòrè bá a bá tó ṣe mú fúnra wa ẹ má jáde nà pẹ́nu o. Ẹ tó wá gbọ́ ọ̀pọ̀lọpọ̀ àṣírí ìyẹn nípa ọ̀rọ̀ àwọn olóṣèlú tó ń darí àwọn mẹ̀kúnnù lórílẹ̀‐èdè Nàìjíríà ìyẹn lábẹ́ ìjọba Bọ́lá Ahmed Tinubu pàápàá jùlọ bébí ṣe ń pa àwọn èèyàn ìyẹn lórílẹ̀‐èdè Nàìjíríà àti pé bí àwọn gómìnà wa bí ṣe ń gbégbé ayé ta ni ó mú mi. Baraka ó fọgbà yẹn gan o kódà ó tú wìrìwìrì ọ̀rọ̀ sílẹ̀ ẹ̀yin èèyàn nǹkan ń bẹ o ẹ jẹ́ ká tó gbé fọ́nrán wọlé bó ṣe lọ. Ọ̀gbẹ́ni Ṣèyí Tinubu ó máa sanwó tèmi o. Baraka lórúkọ tèmi Olúwọlé kò Alhaji Abdulhakeem Olúwọlé kò ló máa sanwó tèmi wàláì tàláì ó máa san ó ti yé ẹ nítorí mo ti ń jarun pábọ̀ kò ń ṣe kékeré látàyè èdì ni látàyè Wàhábù Dòsùnmọ́ àti Tinubu 19. bàbá olówó ni ẹ o mi ò jiyàn àwọn òkèrè lọ́jọ́ orí òfowójú wà lọ ni ó ti understand ó ti yé 2022 tá à ń wọ̀rùn kiri tá à ń lágogo láì ṣe kọ̀dọ́tọ̀ ẹlòmíì rabarabẹ́ mẹ́yàn tó kú nígbà tá à ń ṣe tá a kóra wa jọ bí ẹgbẹ́ dá kóra wa jọ táàrí kọ́bọ̀ táàrí gbá táàrà wò ọ̀tọ̀ làwọn tí Ṣèyí náà ń tẹ́wọ́ fún tó máa ní kó wá sàbújá tó bá ti gbogbo àwọn tẹ́ ń tẹ́wọ́ fún yẹn kẹrẹmú ni wọn ẹ máa sanwó tó máa sanwó tèmi èmi ò mọ̀ pa ẹ̀ṣà nítorí o ṣe èèyàn ní ẹ́ bọ̀ tó kàn tún ṣe àwọn nǹkan kan tí ó yẹ kó máa rí bẹ́ẹ̀ àtàwọn oṣù kan tọkọ̀ jókòó ti Ṣèyí Tinubu tó bìlífù pé lẹ́yìn after God na God èkìní kan ọ̀hún ṣe treasurer Ọlọ́run o mo dẹ̀ mọ́ wọn lè sọ nǹkan tó máa ṣe fún ẹ ó ti yé ó máa tọ́ owó tèmi o Ṣèyí Tinubu ó ti yé this time around kò sáyè o ayé dà ọ̀gbẹ́ni ẹ ṣáà ti mọ̀ wọ́n fàkàbàgùn kábà ń Saudi ọmọ tàwáfù ni ó ti yé eyín ẹ má jẹ́ ká láòdà àṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni o a máa ranjú mọ́ra wa CNC ni òkùnsẹ́ni tó lè ranjú o kò sí nǹkan kan wàlí kárí àtù ní oníkálukú máa kárí SB tiẹ̀ lẹ́yìn sùn kẹ́dì yẹn fò ni kò sí kú lójú èèyàn kankan ẹni tí dẹ́bá dẹ́ni bí ọ̀bá dẹ̀bẹ̀ ṣe lákọ̀ọ́mọ wà hàn aláàlá ó ti yé eyín ẹni tí dẹ́bá fẹ́ ṣe èmi mo dúró dáadáa o mi ò yẹ gẹrẹ o tẹ bá wà mí tẹ bá rí mi ẹ máa bọ̀ lórí mọ́lẹ̀ nísàlẹ̀ kù ẹ̀ẹ́bẹ̀ ni mo wà gbogbo ara tẹ bá fẹ́ dá ẹ máa bọ̀ Ṣèyí Tinubu ó máa tẹ́wọ́ tèmi o àǹdẹ gbogbo àwọn tẹ̀ ń kójọ yẹn ẹ jẹ́ kọ́ mọ̀ o kò sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ wọn o gbogbo àwọn tẹ́ lọ́n kójọ àwọn nọ́rẹ́bù nǹkankan ẹ pààrọ̀ wọn fún wa o ẹ pààrọ̀ wọn fún wa o àwọn ọmọ ológo wà ń bẹ GFF wà ń bẹ ó ṣe dáadáa nínú àdúgbò ẹ o stéètì ọmọláìgbàdé ó ṣe dáadáa nínú àdúgbò ẹ o àmà wà ń bẹ o ọ̀pọ̀ tá a gbọ́dọ̀ dárúkọ tó ń ṣe dáadáa nínú àdúgbò ẹ̀kọ́ máa ń fún wa ní kinní o ìkan wà tó ṣe ṣáàmánù ọdún 8 táàrí kókó táàrí gẹ́gẹ́ kan tó ṣe tó tún máa padà tún kọ́ tó tún máa kọ́ local government tó kọ́ yẹn bí ìgbà tó yẹ pé àwọn ọmọ aṣẹ́wó fẹ́ gba yàrá tó fi bẹ́ẹ̀lẹ̀ tó fi lọ ìyẹn lẹ tún fẹ́ gbé yẹn wá wàhálà ìtẹ́ bá gbé yẹn wá mo fi kàábà ṣẹ̀rì mo mọ̀ pé pólíbùtù ti wá yẹn ṣá wọn ọ̀nà rí látọdún yìí ó kéré ju àmọ́ 400 ìná gbogbo àwọn tó bá wà ń bẹ̀ wàhálà ìtàlá ẹ rí i pé tẹ́ bá máa rí bò ń bẹ̀ ẹ lè rí 3 lórí ọ̀rọ̀ rẹ́pù yẹn ni o. bá mi Tinubu kò ní rẹ́yìn tàbá wí tán ìyẹn ẹ̀dá sí gbogbo aráàlú Tinubu lẹ́ máa pariwo mọ́ Tinubu ni anything Tinubu ni ṣé Tinubu gangan fúnra rẹ̀ kò ti ṣe ètò lẹ̀ kí ló ṣe fún wa ní chairman local government kí ló dé tó yí fún wa lásẹ̀mblì kí ló dé tó yí fún wa ní rep kí ló dé tó yí fún wa senator kí ló dé táwọn èèyàn ṣojú ṣe wọn owó tó tún gbà tẹ́lẹ̀tẹ́lẹ̀ bíi times 3 ní ẹ má bínú ibo ló ń kó sí ibo ló ń kó sí tàbá débì kan tó bá ti wá dé ọba ti tẹ wúrẹ̀wúrẹ̀ kan àwọn náà ṣe nǹkan nìyẹn ẹ wá wò sínú wọn àwọn gbangba mílímílí already ó ti yé yín and then number 2 náà tàbá dé ìwé àwọn kan máa wí à Ṣèyí Tinubu ló kọ́ ṣe kinní kan ẹ má parọ́ ọmọ Ṣèyí Tinubu o Ṣèyí Tinubu mo ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni o a ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni o
ọ̀rọ̀ ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni ojoojúmọ́ báyẹ̀ wá yẹn ẹ̀ ní sùn o ẹ̀ ní sùn òótọ́. tọ́ ẹ̀yin ẹ̀yẹ wa káàkiri gbogbo àgbáláyé bí tẹ́ ti láǹfààní àtòrí ọ̀fẹ́ tẹ́ ti ń gbọ́ wa tẹ́ ti ń wò wá lágbára Ọlọ́run Elédùmarè ojú tẹ́ fi ń wò wá ojú náà ò ní fọ́ etí tẹ́ fi ń gbọ́ wa etí náà ò ní dì ó rere létí gbogbo wa ò mọ̀ gbọ́ o fọ́nrán yìí la tún ní ká tó mú wá o ṣé ti gbọ́ gbogbo ẹ̀yin ọmọ Nàìjíríà pátápátá tẹ́ ẹ mọ́ ń bá wa wo fọ́nrán wa látàrí ọ̀rọ̀ tí Baraka Agba Osere sọ nípa ọ̀rọ̀ òṣèlú orílẹ̀-èdè Nàìjíríà pàápàá jùlọ nípa tí ojú àwọn mẹ̀kúnnù náà ń rí àti pé bí wọ́n ṣe ń fi ẹ̀tọ́ àwọn mẹ̀kúnnù tẹ́sí fi ń dùn wọ́n lọ́kàn tọ́ ntẹ́yìn náà bá ní lérògbà látàrí fọ́nrán tẹ́ ẹ ti gbọ́ yìí ẹ jẹ́ ká máa gbọ́ èròǹgbà yín lábẹ́ fọ́nrán yìí ìyẹn kọ́mẹ̀ntì wa ẹ kọ́mẹ̀ntì sábẹ́ fọ́nrán yìí ẹ wo ibi tá a fi àdàgbé ètò ìsọlẹ̀ síre bó bá tó ṣe ń lọ àtúmọ̀ mo wá lọ́lọ́kan òjọ̀kan sórí ìkànnì wa ẹ má gbàgbé ẹ tẹ subscribe button yín kíní kan báyìí bí aago tó wà lápá àlàáfíà yín ẹ tẹ̀ onímọ̀ tání lobo lóòrèkóòrè bàbá ṣe mú fọ́nrán wá sórí ìkànnì wa ẹ wo ibi tá a fi àdàgbé ètò ìsọlẹ̀ síre àdúrà wa sí gbogbo ẹ̀yin olólùfẹ́ Kúnlé Ìjẹ̀ṣà ni pé ire lójú owó rí ire lójú ọlá rí ire lójú gbogbo wa mọ̀ rí o ìpàdé wa bí oyin ó dàbọ̀.